bàbá wa ní Rànmíyàn nígbà wá tẹ̀ báwa ṣe orí ìyàwó ọmọ ẹ̀ ló jẹ́ ìyàwó ọmọ ẹ̀ jẹ́ tó nígbà tí wọ́n bí Rànmíyàn wọ́n jẹ́ ẹlẹ́wọ̀n méjì apá kan pupa apá kan pupa so wọ́n tó ní pé wọ́n bí àtìbàlẹ̀ yẹ́ ẹ̀ òkú wá bá yẹ́ ẹ̀ ṣe é pọ̀ wọ́n wá lọ sọ fún bàbá ẹ̀ mo gbà pé bàbá mi ó rí ìyàwó mi pẹ̀lú òkú o ló wá ní òkú ìyàwó ẹ̀ lẹ́sìn tó lọ́rọ̀ wọn á yàn wọ́n á yá tó bá sòtọ́ ni á wá sòtọ́ ọ̀rọ̀ wọn á yàn nígbà tó máa bí wọn lóòótọ́ apá kan pupa torí òkú rèé èèyàn pupa mi ẹ̀yìn yóò lù àrè gẹ́gẹ́ bí. ó ní ẹ̀ padà wá. ó ní ẹ̀ bá ní táwọn ọdún tá a máa ṣe ní ọ̀sùn ọ̀bẹ máa rí àwọn ọ̀dọ́ wọ́n máa kú pupa wọ́n máa kú bíbọ̀ mo sọ ní ẹ̀dàgbà jagunjagun ní gbogbo àwọn ọmọ bàbá ẹ̀ ni wọ́n bẹ̀rù ẹ̀ jẹ́ máa ń bẹ̀rù wọ́n máa ń jagun káàkiri tó máa ń jagun káàkiri tó máa ń kẹ́rù lẹ́fù wá tó wá jagun lọ títí tí mo ò rí náà àwọn ọmọ bàbá ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ìjọba wọ́n bẹ̀rẹ̀ sí ìjọba nígbà tó wá yá ní Ọ̀yọ́ àti ní Ọ̀yọ́ lé tó wọ́n dẹ̀ ti di bá fún pé nígbà tó ń bọ̀ látọ̀jú wọn níbi tí ilẹ̀ bá ti yọ ẹsẹ̀ ibẹ̀ ni kó dúró sí wọ́n wá fi ejò kan dé pépé ibi tí ejò yẹn bá ti rán bóyá ẹsẹ̀ ẹsẹ̀ bá ti yọ wọ́n níbẹ̀ ni kó tẹ̀jú nígbà tí ejò rán lẹ́sẹ̀ tó yọ ẹ̀lẹ́sẹ̀ ló wá tà ibi ìgbé Ọ̀yọ́. ilẹ̀ Ọ̀yọ́. ibẹ̀ ni Ọ̀yọ́. wọ́n wá pè lórí ọmọ tí retí ilé ọmọ tí retí ilé ó ṣe gbéra nìyẹn tó wá sí ilé. nítorí àwọn ọmọ bàbá yìí wọ́n bẹ̀rù ẹ̀ gidi gbogbo kúdẹ̀rẹ̀ àti pínlẹ̀ ó ṣe dé báyìí tí ó rí báyìí gbogbo wọn kọ́ da gbèsè eléyìí tó lọ dẹ́kun aláyè eléyìí tó lọ káàkiri yọ ṣe káàkiri ó wá kú o ó ṣe kú o ó tún jọba ní Ọ̀yọ́ Aláàfin o nígbà tó dé ààfin Ọ̀yọ́ Aláàfin ọba méjì ló tó Ṣàngó àti Àjàká nígbà tó bá kúrò bẹ́ẹ̀ ó fi Àjàká tó ní oyè ògbà tí ó ní wọ́n ní bí ẹni nílé ẹni ògbà wa padà. padà wá sí fẹ́ẹ̀. ilé ìtawà rí ọ̀pá tá a rí yìí bó ọ̀pá yìí ṣe jẹ́. jẹ́rí ọ̀pá yìí ọ̀pá tó fi ń tilẹ̀ tó bá wà lórí ẹsẹ̀ ẹ̀ tó bá máa tọ̀ àti ọ̀pá tó fi ń tilẹ̀ ni. jẹ́rí gbà tí ó kúrò bí ìbọn tó ṣẹlẹ̀ ó wá kúrò nílé ó wá bọ̀ ibi bá yẹn ti sẹ́ni ó ti bọ̀ nínú ọkọ̀ fún ọ̀pá ìjọba ìbílẹ̀ gbà ó ti fi ọ̀pá yẹn sílẹ̀ nígbà tílẹ̀ máa mọ́ àwọn ọkọ̀ tí wọ́n mọ ilé ìdájé máa pè ní Rànmíyàn afọ́tákọ́bí nígbà tílẹ̀ máa mọ́ nígbà máa rí bí wọ́n ṣe mọ́ ní bí àwọn támẹ́ta àwọn tí wọ́n mọ ọ̀pá wà lóye bẹ́ẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ máa ń pè ní afọ́tákọ́bí. ọ̀pá wà níbẹ̀ àmọ́ wọ́n mọ ilé ìmọ̀ lára yín màmá ọlọ́wọ́ tó yẹ ká rí i pé àdúgbò àwọn kan wá bí wọ́n ta ọtí sí lára. ẹ̀sìn tí wọ́n bá fẹ́ túre fún yín ẹ máa kọ́ sí wa wọ́n á dọ̀tí sí lára wọ́n á túre fún yín wọ́n á sọ fún pé tẹ́ ẹ bá ń fẹ́ ẹ tọrọ. ibi kẹ́ẹ̀dẹ̀ ṣèlérí pé ibi kò tọrọ lọ́wọ́ ẹ̀ tó bá fún mi àwọn akọ̀kọ̀ báyìí ládẹ̀. yóò sì ṣe é. àmọ́ orúkọ sí mà. orúkọ tèmi ni olóyè Olúrẹ̀mí Ọ̀yárẹ̀kú ìyá àbíyè Rànmíyàn. nílé Ifẹ̀ níbí a rí pẹ́ o ọ̀gá tó wọ̀ dálé máa o ẹ ṣe o. ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ àkúbà ẹ ṣe o. ajáde wọlé òní bọ́sì ọmọ aráyé òní kọ́rẹ́ fún ìlú oúnjẹ gbogbo ayé òní kò rẹ́ ẹ̀ ní tẹ́kọ̀ àgbàmọ́lẹ̀ ṣé má àgbàmọ́lẹ̀ àti agbárí ẹ̀ ní dàpọ̀ ìdájọ́ ìkọ́lé ìbò tó gbogbo ìwálé o ọkàn yá balẹ̀ ẹ ṣe ẹ̀kú ẹ̀ o ẹ ṣe mọ́ mi. bàbá ó yà bọ̀ ó yà bọ̀ ẹ fẹ́ mi tún lálẹ́ bẹ́ẹ̀. Alóore TV Alóore TV nílé nílé òkúre ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.